ẹ̀yin èèyàn wa tí ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́sí níbi tí àwọn ajínigbé ti pa ọba aláyé méjì tí orí sì kó ọba kan yọ nínú wọn, ìyẹn ọba alára ti ara Èkìtì. Ní báyìí ọba alára ti ṣàlàyé gbogbo ohun tójú wọn rí nínú ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n sì ti jẹ́ kó yé wa wípé kò sí ẹlòmíì tó ṣe ìkọlù yìí o, àwọn Fúlàní darandaran tá a ti ń pariwo wọn fún ìjọba látijọ́ ẹ̀ pé àwọn náà ṣe ìkọlù ọ̀hún. Wọ́n ní pé kì í ṣe pé àwọn ṣàdédé escape o, wọ́n ní àwọn fi ara gba ọta ìbọn. Wọ́n ní kódà àwọn Fúlàní darandaran wọn náà ṣá wọn ládàá, ṣùgbọ́n àdá náà kò wọlé nítorí gbogbo àjẹsára táwọn ti jẹ sára tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wo ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ìkànnì DigiNaija lẹ́wà. Ẹ jẹ́ má gbàgbé láti bá wa tẹ subscribe button. Ẹ like fídíò yìí, gbogbo opinion yín ẹ drop ẹ̀ sí comment, kẹ́dẹ̀ máa share fídíò yìí káàkiri. Ẹ wo ìṣẹ̀lẹ̀ náà lágbára púpọ̀ o. In fact ọba aláyé yìí sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ wípé kì í ṣe àwọn nìkan gan lórí kó yọ lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n ní àti driver awakọ̀ àwọn, wọ́n lòun náà ó ráyè escape lọ́jọ́ yẹn. Ẹ wò ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu ọba alára ti ara Èkìtì. Ọ̀pá èèyàn. So ẹni yẹn wá pè mí, ẹni tó ṣubú lójú ìjà yìí wá pè mí pé kí ni àwọn arábíyìmá ti tún dé òpin náà ní má wọrí láwọ̀ Sunday. Wọ́n á ní mo ń bọ̀ níjọ́ Monday. Meanwhile, professor tó tẹ̀lé wa, kábíyèsí professor tó tẹ̀lé wa bí àbúrò ló jẹ́ sí mi, childhood àbúrò, àti ní àjọsọ òkè ó fẹ́ kúrò ní Fútà wá sí Fóyè ní Ọ̀yẹ́, ọmọ Ọ̀yẹ́ local government. Ọ̀rọ̀ yẹn là ń sọ lọ, mo ti fún un ní associate professor, mo fẹ́ dá professor bí ìyẹn là ń sọ lọ. Àti lọ síbi tá a lọ àti lọ wádìí ṣe oríṣiríṣi. So àwa ń bọ̀ adé Ìrèlè, a dúró ní Ìrèlè nígbà tá a lọ, a tún fẹ́ dúró ní Ìrèlè ní ilẹ̀ tí ó jẹ́ ká máa lọ àbí mẹ́ta tí ń kọjá. Wá dẹ̀ ti dago 6 bẹ́ẹ̀ yẹn torí a lè dọ́dọ̀ ẹni yẹn kó sọ pé ká relax díẹ̀ ilẹ̀ ìjà máa lọ. Ẹ̀dẹ̀ ń lọ òpópó kan báyìí èèyàn lè rí bí 600 to 700 meters ibẹ̀ láti wọ́n ti yọ sí wa. Wọ́n á ti máa wọ ẹ̀ lọ́ọ̀kan, wọ́n yọ sí wa. Èmi kàn tẹ fóònù mi gbójú sókè àti tí mo gbọ́ ti bírèkì mú gbìrì a dẹ̀ rí bọ́n tàbí lè lójú screen àti main screen. Ṣé èèyàn tó bá fẹ́ jíyàn gbé a ní kẹ́ bọ́lẹ̀ ẹ̀ní kan káwọ́ sókè ẹ̀ ṣe. Ó kàn jẹ́ pé mi ò ní fi ara mi hàn ẹ́ pẹ̀lú ọgbẹ́ Ọlọ́run sọ pé kó má gbé gbogbo ẹsẹ̀ lérí ẹ̀ gbogbo wa. Ìgbà tó lè ṣe yẹn ìbọn náà ló tún tẹ̀lé. Ilé máa kọjá oníkálukú wá try láti wọ́n dẹ̀ pọ̀. Àwọn mẹ́ta ló kọ́ jáde sí wa. Nǹkan tí mo wá mọ̀ níbẹ̀ ni pé ó dàbí pé wọn ò gbọ́ English kan. Wọ́n gbé sàǹdà kan ńlá, ìgbó ńlá kan wà lára nǹkan ìjà wọn, àdá, ẹni AK-47 up action àti this locally loaded cartridge. Àwọn tí mo rí mọ̀ nìyẹn. By the time tí mo fa ìkíní yẹn nítorí wọ́n ti mo fẹ́ jáde wọ́n fẹ́ fi nà mí lórí gbà ó bá ara lẹ̀kùn mọ́tò ráyè ibi tó tóbi yẹn wá fà. Ó dàbí pé ìyẹn bóyá forí mọ́tò ó dàbí pé ó dáhùn wá kó ẹnìkan wá ráyè jáde sáré lọ. Ìjà ń gbòòrò ìbọn ẹ̀kú gbòòrò. Àwọn tó sọ pé ṣe ni mo dà lọ, ṣe ni mo fi lọ, kò rí bẹ́ẹ̀ rárá. Kò rí bẹ́ẹ̀ rárá. Ìbọn nìkan ni ìwọ̀n lára. Ọlọ́run jẹ́ ni iṣẹ́ táwọn ẹ̀ náà lẹ́rù. Mo ṣáà sá torí pé mò ń lọ sọ́dọ̀ àwọn ọlọ́dẹ tá a mú síbẹ̀ kó máa ṣọ́bẹ̀. It was a hot spot. It has been a hot spot. So kí n lè dọ́dọ̀ wọn ó dẹ̀ yẹ kí wọ́n dìde wá bá wa. Mo fún wọn lówó àwọn méjì ni nítorí ká tó gbòòrò kí yẹn. Ẹ ti kọ́kọ́ kọjá àwọn ọdẹ kẹ́ tó kàn wọ́n. Yes, àwọn ọdẹ àwọn wòra wa lọ́ọ̀kan ni. Bí ó ṣe ń ṣẹlẹ̀ yẹn àwọn ọdẹ ń wò lọ́ọ̀kan. Ẹ̀rù bà wọ́n wọ̀. Kò sí ẹni tó lè gbúròó ìbọn kó má ẹ̀rù má bà. Síbẹ̀ gbé léraléra tí ò sí. Ìgbà tí màá débẹ̀ gan ẹ̀gbọ́n ò dáhùn torí mo ní kó yìnbọn sókè. Tí ò bá kàn lè tẹ̀lé mi. I was alone. By the time tí màá padà
wọn ò dẹ̀ concentrate lérí driver mi torí ṣe ló dress mi ó dẹ̀ small in stature tí ẹni tó wọ ṣẹ́ẹ̀tì wọn kàn dá ló wọn kàn ṣàpá lọ́mọ́tò wọn fa kí ìyẹn lọ́wọ́ ẹ̀ wọn tó descender mi tí ìyẹn ni mo rí wọn ó ṣàbúrò mi nípa àwọn nípa náà tó ṣe jẹ́rìí Kì í pé ẹ ṣe kábíyèsí àbọ̀dálẹ̀. Ohun táwọn èèyàn ń sọ ní pàtó ni pé wọ́n ní dẹ́rẹ́bà yín pé wọn ò rí. Ohun tán sọ ni pé àtẹ̀yìn àti dẹ́rẹ́bà yín pé ẹ kàn pòórá ńbẹ̀. àkúrá nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn yẹn kọ́ wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi náà kọ́ wá sí ẹ mọ̀ pé méjì jáde ní ẹyọ kan jáde ní apá òsì wá sọ́dọ̀ mi wọn ìjà náà gbé wá dírẹ́fà mi nígbà tán ti yọ kí yẹn attention ti kúrò lára ẹ̀ òrùkú dọ̀bálẹ̀ ó fọwọ́ fà mí èmi mo jàjàǹgbara jáde ni mo máa ń yìnbọn ìbọn yẹn ni mo ṣáà mọ̀ pé wọ́n ń yìn ó dẹ̀ jáde dáadáa mo gún ó dàbí pé ìbọn òyìnbó ni ìbọn so pé mo pòórá ṣe ìbílẹ̀ rárá ọlọ́run jẹ́ kí ọ̀tá bà mí ọlọ́run jẹ́ kí àdá yẹn kó gé mi ní lára bẹ̀bẹ̀ tó ń dùn mí báyìí ọlọ́run ṣe tí ò lélẹ̀ tó túmọ̀ sí pé lẹ́yìn ìró ìbọn yẹn ẹ̀yin gangan mọ̀gbà tán kúrò ní sport yẹn. ẹ̀yìn èrò ìbọn mo ti kúrò ńbẹ̀ by the time tí màá lè dúró wẹ̀yìn àwọn yẹn ti ṣubú kí n sọ pé báyìí náà ṣe ṣubú irọ́ ni mo ti ṣubú mo tún bẹ̀ wọ́n àwọn tó ń bọ̀ torí mọ́tò náà ń bọ̀ lẹ́yìn wa tó jìnnà sí wa díẹ̀ fífún ìtàn súnmọ́ wa tó reverse padà lẹ́ńtà gbúrò gbọ̀n ta sọ pé nígbà tó ń múra sí tẹ́lẹ̀ tó fọkàn sí tó rí nìkan tí mò ń ka nǹkan nínú fóònù tí mo gbójú sókè iyì mi ti lọ. ẹ̀kọ́ bọ́dẹ lójú oorun bó ní gbọ́ ọkọ̀ níyè yóò pòórá. á pòórá ni ó pòórá ẹgbẹ́ dúró bẹ́ẹ̀ yẹn wọ́n dúró so ìgbà tí mo dẹ̀ rí mọ̀ pé bí ìbọn ọ̀rẹ́ bá dáhùn rẹ̀ nǹkan mi àárọ̀ ẹ̀ ó lè jẹ́ pé nǹkan mi yẹn ló ń bọ̀ yẹn ìyẹn ìjì ńlá so kúrò ló àmàlà pọ̀ kúrò ṣé ẹ̀yin lẹ wá pé àwọn èèyàn tí wọ́n wá rìn ọlọ́dọ̀ yẹn mo ti lùsì fóònù mi bẹ̀tẹ̀ ọlọ́dẹ yẹn ó ní fóònù ọba tó net síbẹ̀ ó pe ọba yẹn ló dẹ̀ wá pe gbogbo àwọn èèyàn ọba yẹn ló pe gbogbo security ilẹ̀ wọ́n ràn wá lọ́wọ́. wọ́n sì padà bẹ́yìn ń bẹ̀ nígbà táwọn yẹn dé. mo dúró sí tí màá fi wọ́n lẹ̀ ni mo dúró tì wọ́n